Ẹ̀kálẹ́ o gbogbo ẹ̀yin èèyàn wa, a kí yín pé ẹ̀kálẹ́ o, ẹ dẹ̀ kú wíkẹ́ndì yìí. A gbàdúrà wípé kí ó jẹ́ wíkẹ́ndì olóyin fún gbogbo wa pátá nílé lóko lọ́nà. Wíkẹ́ndì olóyin ni ó máa jẹ́ fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ̀yin màmá wa, mo kí yín ẹ ṣé. Ẹ̀yin bàbá wa, mo kí yín ẹ ṣé. Ẹ̀yin ẹ̀gbọ́n wa náà, mo kí yín ẹ ṣé. Ẹ̀yin àbúrò wa, a kí yín náà ẹ ṣé gidigidi gan-an ni. Ẹ̀yin ní aṣọ tẹ́ ẹ bá wa jẹ́ kí èjìká tẹ́ ò jẹ́ kí èjìká kó jábọ́. Ẹ ṣé o. A rí gbogbo bẹ́ẹ̀ tí ń ṣí àìkiri. A rí gbogbo bí ó ṣe ń lọ sọ́tùn sósìn gbogbo àwọn fídíòs wa. A ò lè dá ṣe láì jẹ́ pé a rí support yín. A dẹ̀ tí ń rí support yín náà lẹ ṣe ń rí pé àwa náà ń wàtà lójoojúmọ́ láti lè wá máa sọ ohun tí Ọlọ́run rán wa fún gbogbo àgbáyé pátá. Ẹ̀yin gbogbo àwọn èèyàn wa lókè òkun, a dúpẹ́ lọ́wọ́ yín. A rí support yín gidigidi gan. Èmi bàbá confam JP, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ojú ò ní tì yín, iná ò ní tán owó yín o. Gbogbo àwọn tí ń ra dátà fún wa ní gbogbo ìgbà, àkókò ṣiṣẹ́ sí yín lápò. Kò dẹ̀ ń ṣe wípé a la ẹnu wa báyìí, a béèrè dátà. Àwa ò wá síta láti wá gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò wá síta láti wá tọrọ owó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, à ń rí àwọn onínúure tí wọ́n kàn máa pè wá ńgbà míì. A ní èwo ni dátà nọ́mbà wa. A ní àwọn fẹ́ ra dátà fún wa. À ń rí wọn lọ́tùn lósìn tí wọ́n dẹ̀ ń ṣe wọ́n tí wọ́n lè ṣe láti lè jẹ́ kí iṣẹ́ tí Ọlọ́run gbé wa lé wa lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation láti lè jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀ máa rí nọ́mbà wa ń bẹ̀ náà, a send the credit sí wa, a ò ní mẹ́ni tó jẹ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀ là ń rí. Bá a bá sọ síta, á dàbí wípé ọlọ́ṣà ó kó ni lẹ́rù lọ ni. A dúpẹ́ gidigidi gan. Mo dúpẹ́ pé òkun ojú ò ní tì yín, ọkàn yín máa balẹ̀, ẹ ò ní ṣàṣetì, ibi ò ní bá yín níbi tí ẹ ti ń rí owó lórúkọ Jésù. Mo pa á láṣẹ ni gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, níbi tí ẹ ti ń rí owó, ayé ò ní babẹ̀ jẹ́. Ohun tó ń pè ní ayọ̀, gbogbo etí tí ń gbọ́ mi, ohun tó ń pè ní ayọ̀ tẹ́ ẹ̀ ń rí lójoojúmọ́ tó múnú yín dùn, ayé ò ní bàjẹ́, ọ̀tá ò ní bàjẹ́, èṣù ò ní bàjẹ́. Ẹ wọ inú ògo lọ, ẹ lọ ṣàṣeyọrí. Mo fi wíkẹ́ndì yìí, mo fi gbàdúrà fún yín lórúkọ Jésù ti Násárẹ́tì. Ohun tí ẹ ò lérò rárá, ohun tí ẹ ò ti ẹ̀rọ kàn sí rárá, ohun tí kò sí mẹ́mórì yín rárá, ohun tí ẹ ò rò rárá kò ní báyìí tẹ́ ẹ̀ ń rò jẹ́. Àwọn pílánì tẹ́ ò ní lórúkọ Jésù kò ní báyìí tẹ́ ẹ ní jẹ́ o lórúkọ Jésù ti Násárẹ́tì. Òun ni mo gbàdúrà yìí fún yín. Mi ò gbà á lórúkọ tèmi, ṣùgbọ́n mo gbà á fún gbogbo etí tí ń gbọ́ mi wípé etí tí ń gbọ́ mi yìí títí tọ́dún yìí máa fi parí, ayọ̀ ló máa gbọ́ o. O ò ní gbúròó ìbànújẹ́, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Yorùbá nation, ẹnikẹ́ni tó bá ní Yorùbá nation yìí, tó bá ní a ò ní rí gbà, ọmọ ẹ̀ ló máa fi di. Ọmọ wọn máa kú pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ ni, aya wọn máa kú pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ ni. Gbogbo ohun tí wọ́n ní máa bàjẹ́ lójú ẹ̀mí wọn, kì í ṣe lẹ́yìn wọn o. Ojú ẹ̀mí wọn ló máa bàjẹ́ nítorí wípé Yorùbá nation ó ti di ogún ìbí fún wa. Ó ti di ogún ìbí fún wa. Ẹni tó bá wá sọ wípé sẹ́ òun ò ní ọwọ́ sí, òun ò nẹ́sẹ̀ sí, òun fẹ́ jẹ́ kó bàjẹ́, òun ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọba ló wà ń bẹ̀ ni, ìjòyè ló wà lórí ẹ̀ ni. Àwọn ìránṣẹ́ èṣù tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run, àwọn ló wà lórí ẹ̀ ni. Ènìyàn ló wà ń bẹ̀ ni tọ́láwọn ò fẹ́ jẹ́ kó ṣeé ṣe. Irú wọn ọ̀sán gangan báyìí là ń gbáriwo nílé ikú.
ọ̀sán gangan là ń gbáriwo nílé Haúsá, lọ́sàn-án gangan báyìí lọ́mọ máa gbáriwo nílé wọn, ọmọ máa gbáriwo ikú nílé wọn ni, ọmọ máa gbáriwo ọ̀fọ̀ nílé wọn. Èyí tí mo sọ yìí àrọ̀ tí rọ̀ mọ́ o, bó lè ṣe máa rí nìyẹn. Mo fi ẹnu àṣẹ sọ yìí jáde, àṣẹ ti mú nìyẹn. Lónìí àṣẹ ti mú. Ẹnikẹ́ni tó bá ní Yorùbá nation, tó bá ní kò ní wá sí adé, tó bá dẹ̀ ní kò ní wá sí ìmúṣẹ, tó bá ń sọ wí àwọn tí ń sa oògùn burúkú, Olúwa fi ràn wọ́n mí wípé àwọn politician kan mo rí wọn báyìí gàdàgbà ni, wọ́n rán màálù níṣẹ́, wọ́n fi màálù burúkú wọ́n fi ń ṣe iṣẹ́ burúkú, wọ́n fi ń da àárín àwọn ọmọ Yorùbá rú, wọ́n fi ń da àárín wa rú. Gbọ́ o, gbogbo èyí tẹ́ fẹ́ da àárín àwọn ọmọ Yorùbá rú, àwọn ọmọ Yorùbá tòótọ́, àwọn Olúwa tiẹ̀ tún fi kan wọ̀n mí lénìí náà. Ó ní wọ́n ti ń sa àwọn iṣẹ́ burúkú láti lè jẹ́ kí ọkàn àwọn ènìyàn kó tutù lórí ọ̀rọ̀ Yorùbá nation. Wọ́n ń sa iṣẹ́ burúkú, wọ́n ń sa iṣẹ́ burúkú, wọ́n fẹ́ jẹ́ kí ọkàn wa ọmọ Yorùbá gidi, mi ò sọ àwọn ọmọ àlè o, àwọn ọmọ Yorùbá gidi, wọ́n fẹ́ kí ọkàn wa kó tutù lórí ọ̀rọ̀ ohun tá à ń bá lọ yìí. Ṣùgbọ́n mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó bá wà nídìí ẹ̀, ó máa ṣòfò ẹ̀mí, ó máa ṣòfò ọmọ, ó máa ṣòfò aya, dodo tó ní tó ń mí, dodo tó ní tí kò mí, tó ṣàjí ayọ̀ fún, ó máa ṣòfò ẹ̀. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn, kò ní yí padà. Jésù Olúwa wa, àmín, àmín, àmín. Olúwa kó confirm ohun tí mo sọ. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin màmá wa tẹ́ ń dọ́ wa, ẹ̀yin bàbá wa tẹ́ ń tẹ́tí gbọ́ wa, èdodo ẹ̀yin mùtúmùwà tí Ọlọ́run fún ní òye tó ń tẹ́tí gbọ́ wa, mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín. Èmi ti yín tòótọ́, bàbá confirm JP, èmi náà mo tún ti wá lálẹ́ yìí. Èní ní ọjọ́ Sátidé. Today is Saturday on the 7th of May 2021. Mo tún ti wá bá yín ní alẹ́ yìí. Etí tẹ́ fi ń gbọ́ wa, etí yẹn ò kún ní bàjẹ́. Ẹnu táwa náà fi ń sọ, ayé ò ní tì pa lágbára Ọlọ́run. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà, ní gbogbo tí wọ́n bá ń gbèrò lórí mi ní ibi kò ní padà ṣẹlẹ̀ lórí mi. Orí wọn ló ti máa láǹdì pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ wò ó, bó bá ti nídìí, obìnrin kì í jẹ́ kúmólú o. Mo wo fídíò kan ní alẹ́ yìí nípa Yinka Ayefele. Mi ò ní wá dá ọ̀rọ̀ yẹn dúró lórí ọ̀rọ̀ Yinka Ayefele nìkan, ṣùgbọ́n màá dá dúró lórí ọ̀rọ̀ gbogbo àwọn òṣèré pátá àti àwọn tí ń kọ orin. Mo máa bí ọ̀rọ̀ yẹn gbà. Mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ yìí generally náà kí n tó wá padà lọ pọ́ìntì Yinka Ayefele jáde. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ̀yin ọmọ Yorùbá ní tòótọ́, ẹ̀yin ọmọ Yorùbá gidi, tá a bá ti lè rí ọ̀kan nínú àwọn òṣèré yìí tí wọn ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, ẹ fagilé wọn. Ṣé rí àwọn nǹkan kan wà, we just have to zero our mind. Tí n bá ti sọ fún èèyàn pé mi ò bá ṣe mọ́, wàláhì mi ò rí ohun tẹ́ni yẹn lè ṣe tí mo lè bá ṣe láyé mi mọ́. Kí n tó dẹ̀ lè sọ fún èèyàn pé mi ò bá ṣe mọ́, ẹ lọ gbàgbé ẹ̀. Mo ti wò dáadáa, mo ti examine ẹ̀ dáadáa, mo ti rí pé ẹni tí mò ń bá ṣeré yìí, ẹni máa padà kó wàhálà bá mi. Nígbà tí ẹlòmíràn máa ní ṣé wòlíì ló sọrú yìí, àwa ò ní wòlíì ṣe máa lóhun ò bá èèyàn kan ṣe mọ́. Ṣé Ọlọ́run náà ò sọ fún èṣù pé òun ò bá ṣe mọ́? Ẹ̀yin ò mọ̀ wípé èṣù àti Ọlọ́run ọ̀run lọ́jọ́ wà tó ń gbé tẹ́lẹ̀. Nígbà tí èṣù ń ṣe nǹkan ìnilára, lọ́lọ́run fi ìbínú àti ìjà ló fi lé èṣù wá sínú ayé. Ẹlòmíì kò lọ́pọlọ, tẹ́lẹ̀ ṣe máa ń rí pé bí n bá ti sọ̀rọ̀ màá là dáadáa, màá fi bíbélì sọ, tó pé bíbélì náà ló fẹ́ fi takò mí, màá wá gbé jáde nínú bíbélì, màá sọ bí tí Ọlọ́run ti ṣerú ẹ̀ fún wa. Ìgbà tí Ọlọ́run wí pé èṣù máa kó bá òun, èhun tí èṣù ń ṣe lọ yìí, kí n sọ fún ẹ, èṣù máa fẹ́ jọba nínú ọ̀run. Ọlọ́run sì wò pé kàkà kí kinní kan ṣàkápò ẹkùn ní, oníkálukú máa ṣọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Olúwa bá lé èṣù, ó bá lé láti ọ̀run, ó lé wá sílé ayé. N bá ti sọ wípé mi ò bá yàn ṣe, èmi mọ́wọ́ kúrò ńbẹ̀ nìyẹn.
kò sóhun tó máa yẹ. Ṣé gbogbo àwọn òṣèré yìí èyí náà máa wò nígbà tí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó jáde gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń jáde wọ́n ń sọ tiwọn wọ́n ń sọ tiwọn wọ́n ń sọ tiwọn. Kò sí ìtókè pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà o, ìyẹn kọ́ lọ́lọ́run rán mi sí. Ṣùgbọ́n ohun tọ́lọ́run rán mi sí, mo kàn fẹ́ preamble ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yẹn jáde ni. Gbogbo wọn ṣe jáde kò consign wọn, ọ̀rọ̀ Yorùbá ò consign wọn. Nígbà tí ọ̀rọ̀ ohun tó ń dùn wáyìí tí ò consign wọn, kí ló dé tẹ̀yin náà lọ ń fowó owó yín ra kásẹ̀tì wọn? Èèyàn ọmọ Yorùbá tòótọ́, ohun tí mò ń sọ yìí òtítọ́ ni mò ń sọ. Ìwọ tó ń gbọ́ mi gan mọ̀ pé òtítọ́ ni. Sórí gbogbo ohun tí ó jẹ́ pé ó lè benefit gbogbo wa pátá wọn kì í náwó sí. Ohun tó máa benefit tí wọ́n tẹ́ bá wọ̀ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yẹn, àwọn ló benefit. Wọn ò fẹ́ jẹ́ kí wọ́n dọ̀tí industry. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ tiwọn, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi. Èmi ò léyìn ọ̀kan tí mi fẹ́ dárúkọ, ṣùgbọ́n mo máa padà dárúkọ Yinka Ayefele nítorí pé mo rí mo wo fídíò yẹn dáadáa, mo wá wò pé Yinka Ayefele àṣé bí wọ́n ṣe sọ̀rọ̀ ẹ gangan náà ló ṣe jẹ́. Ṣùgbọ́n kí n tó débẹ̀ ni mo ṣe ń kọ́kọ́ sọ̀rọ̀ yẹn. Ṣé rí gbogbo àwọn òṣèré tẹ́ rí yẹn, ohun tó lè benefit wọn òun nìkan ṣoṣo òun làwọn máa náwó sí. Tẹ́ bá wò nígbà campaign EndSARS, ẹ máa rí pé kì í ṣe normal person náà lọ́lọ́pàá ń pa kiri. Àwọn tọ́lọ́pàá ń pa bóyá àwọn tó di irun tí báyìí tó jẹ́ pé wọ́n di irun tó rí pé irú ni wo ló dì yìí tó wò pé bí ọmọ yahoo ni ọmọ olórin náà dẹ̀ ni wọ́n á pa wọ́n dànù. Àwọn nǹkan táwọn ṣe dìde nìyẹn. Whatsoever tó bá ti lè benefit wọn òun làwọn ń dìde fún wọn. Ṣé mọ̀ pé nínú fídíò tí mo drop lánàá mo ní kí ẹ má tọra yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi, mi ò sọ wọ́n mú alẹ́ o. Àwọn yìí ò lè dìde fún yín sẹ́ àfi tá a bá jà ìjà yẹn fúnra wa. Ẹ̀kọ́ lè dìde nítorí pé tiwọn nìkan ni wọ́n ń wò. Ibi táwọn ti máa rí owó, ọ̀pọ̀lọpọ̀ ló fi ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló fi rí owó. Àìmọye fídíò tí mò ń ṣe èmi ò ṣáà gbowó nínú ẹ̀, mi ò bẹ YouTube kó sanwó fún mi, kò sí nǹkan tó ti ẹ̀kọ́ mi pẹ̀lú YouTube. Iná aṣọ tí wọ́n ṣáà ti ń drop fídíò mi tí gbogbo ayé ṣáà ti ń wò tí wọ́n dẹ̀ ń rí pé ó wà reasonable. Mi ò wá bíbà yìí nítorí owó sẹ̀, mi ò wá nítorí pé kí YouTube lè sanwó kọ́bọ̀ fún mi. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló fi ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló fi dowó rẹpẹtẹ lọ́wọ́ YouTube àtọwọ́ ìwé ẹ̀rọ àtọ́ tí ń dowó lórí social media. Ṣùgbọ́n wọ́n rí pé Yorùbá nation yìí kò sóhun tó fẹ́ jáde ń bẹ̀, kò sówó tó fẹ́ gbà ń bẹ̀, kò sí nǹkan tó kọ̀ wọ́n. Wọ́n dẹ̀ rí pé tí àwọn bá dá sí i ó máa affect wọn gan lọ́dún àwọn olóṣèlú tí wọ́n ń dé mọ́tò fún wọn, tí wọ́n ń ra mọ́tò fún wọn, tí wọ́n ń ra ilé fún wọn. Ikọ̀ èwo ló wà nínú ọmọ eléré tí kò ṣe pé gbogbo tó nílé nìyí kò sanwó olóṣèlú níbẹ̀. Ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n wá sọ. Èyí tó bá dẹ̀ try láti jáde tó lóun defend ẹ̀ kó jẹ́ ká bẹ̀rẹ̀ sí sọ. Ọ̀rọ̀ yẹn máa padà ní season ni, ó máa wá dàbí season fún tí kò ní end. Nítorí pé nígbà tí mo jókòó tí mo study wọn, mo rí wípé ohun tó bá máa pay wọn gangan òun làwọn ń dá sí. Gbogbo àwọn ọmọ lérí, gbogbo àwọn tí wọ́n ń ṣe fíìmù, àwọn tí wọ́n ń kọrin, níbo lẹ ti rí Tọ́pẹ́ Àlàbí tó fi ọ̀rọ̀ Yorùbá nation kọrin? Kò sí nǹkan tó kàn, Ọlọ́run ò rán. Àmọ́ láwọn bàbá wọn náà ọkùnrin máa ń silent ni. Ṣèbí ikú ló ti pọ̀ ọmọ bàbá wọn yìí. Olúwa dẹ̀ sì tún rán mi sí bàbá wọn, mo dẹ̀ máa drop ẹ̀ kò ní ìyí tó kì í yẹn tó kọ̀ ṣẹlẹ̀ yẹn ó ní kékeré nínú accident ni, ṣùgbọ́n mi ò tí ì rẹ́dí láti débẹ̀ yẹn. Tó bá tú àkókò tí mo máa débẹ̀, ohun tí Olúwa rán mi sí bàbá wọn Adébóyè mo máa sọ. So therefore ẹ̀yin ọmọ Yorùbá gidi, àkókò ti tó kí a ṣí ọkàn wa le. Kí n sọ fún yín, àkókò ti tó. Ẹni tí kò bá ti useful ẹ jẹ́ ká jù wọ́n sílẹ̀. Ohun tí wọ́n bá ń ṣe nígbà tó ní pé tí àwọn náà ń kọ́ àgúnlá sóhun tí àwa ń ṣe, ohun tó yẹ pé ó máa benefit gbogbo wa, ohun tó bá máa benefit gbogbo èèyàn, wọn kì í dáyàn dá sí o. Àwọn eléré tẹ̀rí yẹn, àwọn olórí burúkú tó láwọn kọ gospel tó yẹ pé òṣì ni wọ́n ṣe, wọ́n á ti kọ́kọ́ fa igbóyó, wọ́n á ti mu ọtí kan tó bẹ̀rẹ̀ sí wọ́n máa kọrin Ọlọ́run. Èèyàn èṣù ní gbogbo wọn. Ẹ wò ó lè mi sọ fún yín, ẹ̀yin ọmọ Yorùbá gidi, ó tá a dẹ̀ lè fi yọ ara wa kúrò níbẹ̀ ni pé kọ́ máa dá àwọn náà máa dá kásẹ̀tì wọn rà. Ṣé politician nìkan kò kún ṣe kásẹ̀tì gan ló ń tà gan, òbò ló ń tà kiri. Gbogbo wọn tẹ́lẹ̀ kan lé, wọ́n fi lé wọn lórí Facebook, wọ́n ń ṣe gbá òṣì ló ń ṣe kiri, wọ́n bá wọn gbé cocaine, kò sí ohun tí wọn ò gbé, kò sóhun tí wọn ò ń gbé, all in the name
So therefore gbogbo táwọn ń sọ yẹn kò sí nǹkan tó kàn wọ́n. Yinka Ayefele, listen to me. Ìwọ lọ campaign nínú orin yẹn, ó campaign fún Tinubu, Bọ́lá Tinubu, nítorí owó táwọn yẹn ń ná ẹ, ó wá ń complain. O tún sọ fún nínú ẹ̀ngàn, o tún kọrin gan bẹ̀, o kọrin, o lẹ́ni tó bá ní kò ní wọlé, o ní ẹbọ lẹ máa rú tẹ máa fi pa wọn. Tó bá ní Tinubu ò ní wọlé fún president Nàìjíríà ní 2023, ìwọ Yinka Ayefele lẹ́nu ẹ̀, ní ẹnu ẹ ni wọ́n sọ yìí jáde ló fi kọrin. Ọmọ Tinubu wà nínú play yẹn, nínú ibi tó ti kọrin, ó wá bẹ̀rẹ̀ sí kọrin tó pé wọ́n nú ẹ lówó, ó wá ń kọrin wípé sẹ́ even ẹni tó bá ní Tinubu ò ní wọlé fún 2023, definitely ohun táwa ń ṣe kọ́ lẹ́ ń ṣe, ọ̀tọ̀ lẹ́ ń ṣe. You are in another side, you don't even know what we are doing. Bá a ṣe ń pariwo yẹn kò sí nǹkan tó kún ẹ̀yin kì í ṣe ọmọ Yorùbá. All in the name pé owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn, tẹ́ ẹ bá ti lè kọrin lòdì sí wọn ẹ ò ní gbà mọ́. Gbogbo owó tí ọmọ Adébóyè ti wá ní nǹkan níbo ló kó sí, ṣe máa rori. Ṣáyé yín tiẹ̀ ti bàjẹ́ náà, kò yẹ pé ṣáyé yín ti bàjẹ́. Ọmọ Adébóyè tó kú yẹn ẹ bèèrè lọ́wọ́ ẹ̀, gbogbo owó tó ní pátánsì níbo ló wà? Ṣó kó lọ sọ́run? Ilé tẹ́ ẹ kọ́ ṣe fẹ́ kó lọ sọ́run ni? Mọ́tò tẹ́ ẹ rà ṣe fẹ́ kó lọ sọ́run ni? Èyí tẹ́ ń plan wípé ẹ fẹ́ wá pa wá, èyí tẹ́ ń plan pé ẹ fẹ́ wá gbé wa, àwa ò ní kẹ́ ẹ má wá gbé wa, àwa gan dúró. Ṣùgbọ́n nígbà tí gbogbo yín bá padà sí ọ̀run, ṣé gbogbo owó tó kó fún yín tó fi rán yín níṣẹ́ bí yẹn, ṣé ẹ lè kó lọ sọ́run? Let's ask that question. Let's ask each of ourselves the question. Ṣé dodo owó tọmọ Adébóyè ní, dodo contract tó wà lọ́nà Ìbàdàn rúdù yẹn, àwọn lọ́gbà o, àwọn ló ń ṣe o. Wọn ò lè bú ìjọba. Tí wọ́n bá ti lè bú ìjọba ọ̀ tí wọ́n sọ̀rọ̀ lòdì sí ìjọba, wọ́n ti mọ̀ contract yẹn àwọn ò lè rí gbà mọ́, wọn ò lè rí ṣe. At the end of the day nǹkan ikú kọ́ ló padà pààyàn. Ọba tó pa, ó ní ọba tó pa Sani Abacha ìlò kóńdó, kò sóhun tí kò lè ṣe. Ìwọ Tinubu, I am telling you, bó o bá gbóòórùn ibẹ̀ yẹn, inú pósí ló ti gbóòórùn ẹ̀. Òórùn pírẹsidẹ́ǹtì tó sọ yẹn, ẹ jẹ́ pé social media láwa yìí, ẹ lọ rẹ́kọ̀dì ẹ̀, tó o bá gbóòórùn ẹ̀, á jẹ́ pé inú pósí ló ti gbóòórùn ẹ̀. Wọ́n tó jẹ́ kó o lọ fara ẹ balẹ̀, kó o jókòó jẹ́jẹ́, kó o jẹ́ kó o di bàbá, kó o lè gba iyì láti ayé yìí títí di ọ̀run, kó o dàbí ọ̀rọ̀ president, kó o lè gba iyì láti ayé di ọ̀run. Tó bá pé president yẹn náà ló fẹ́ lọ ṣe, ibẹ̀ ló ti máa tẹ́, wàá tẹ́ láyé, wàá tún tẹ́ lọ́run. Ìwọ wá ń kàmpéènì fún Tinubu, ò ń kàmpéènì wọ́n mú àlè. Yinka Ayefele ọmọ àlè ni ẹ́. Wọ́n ti sọ ṣùgbọ́n mi ò believe. Ṣùgbọ́n lẹ́ni tí mo rí fídíò yìí, mo rí pé ọmọ àlè Yorùbá ni ẹ́. O fọwọ́ sọ ohun táwa ń ṣe nìyẹn. Tó bá ti lè máa campaign fún Tinubu. So you said it in the song that you sang. You said, whosoever that said Tinubu will not enter as a president of Nigeria, ẹbọ ló máa fi rú. He said, you will use them for sacrifice. So all you need is money. You are after money. You don't after any other thing. Any gospel singer. Gospel singer. Tí mo mọ̀ pé Ọlọ́run kọ̀wé sí yín. Ọlọ́run kọ̀wé sí yín now. You call yourself a gospel singer. Ìwọ ń ṣe gospel singer o. Olórí burúkú ayé àti ọ̀run ni yín. Kí láti ẹ̀ ń wá lọ́dọ̀ ọ̀wọ́ náà gan. Látẹ̀jẹ́ pé mùdùmùdù ẹ̀yìn yín òun lẹ fi ṣògùn òkìkí àti ògùn owó lọ́dọ̀ yẹ Erelu àgbáyé. What? I don't know why people are still looking at you as somebody that God called. Yinka Ayefele. Ṣó wá tó yẹn ni Ọlọ́run pè wá, ṣó tó yẹn ni kó wá lọ máa ṣe, kó lọ fi mùdùmùdù ẹ̀yìn kó lọ fi ṣògùn owó àtògùn òkìkí. Ṣèbí Ọlọ́run ló pè ẹ́. Tọ́lọ́run bá pèèyàn ó dẹ̀ fi sílẹ̀, Ọlọ́run ló máa perfect nǹkan tó pè ẹ́ fún. You don't need to struggle about it. Àwa tá a dúró yìí náà wọ́n ò struggle nípa ẹ̀. Ó pè wá dẹ̀ ń tẹ̀lé lọ. Lára pọ́ pè wá náà ló tún ló ṣì rán wa níṣẹ́ yìí.
bàbá wa rán yàn níṣẹ́ ẹrú ṣèbí a máa fi tọmọ jẹ. Ọlọ́run tó rán wa níṣẹ́ la máa bẹ̀rù, a ò gbọ́dọ̀ bẹ̀rù ẹni tó rán wa sí. sílẹ̀ ọ̀rọ̀ tó sọ àwa ti rí nínú dodo yín àti Yinka Ayefele ni o àti dodo ẹ̀yin òṣèré pátá, àwa ti rí nínú dodo yín pé ibi tẹ̀ ń jíjẹ òun nìkan lẹ mọ̀, ẹ ò mọ̀ bébí ń pa ọmọ ẹnì kankan. Yorùbá kò ronú sẹ̀, èyí tẹ̀ ṣì ń tẹ̀lé wọn ẹ ronú. Kò sí nǹkan tó kàn wọ́n yìí pẹ̀lú ayé yín. Yinka Ayefele ti ní ẹ́stéètì, Yinka Ayefele ó ti nílé nílùú òyìnbó, Yinka Ayefele dodo tó fẹ́ ní láyé ẹ̀ ló ti ní. Àwọn ọmọ àlè tó bí tó yẹ pé bóyá ẹyin lọ fi bí àbí ìyàwó ẹ̀ lọ dókú ẹlòmíì, I don't know. Tá láwọn bí tó ń pè ń bèjì ọmọ àlè ẹni ṣẹ́ni tí mùdùmùdù ò sí lẹ́yìn ẹ̀. Ọwọ́ ìyẹ Irelu ni kẹ́ ẹ ti lọ bèrè náà. Kẹ́ ẹ wá dóhun tí mo sọ yìí. Báwo ló ṣe fẹ́ dóyún? Báwo lọ̀rọ̀ ẹ̀ ṣe fẹ́ lóyún? Àwa dénú ṣọ́ọ̀ṣì a lọ máa ṣe Thanksgiving, àwọn bí ọmọ mẹ́ta. Orí ẹ̀ ó ti ṣí èrè. Yinka Ayefele ó ti ṣí èrè. Bó ti ẹ̀kọ́ lọ kàmpéènì fún Tinubu yẹn ó ti ṣí èrè, ṣèbí torí owó ni kẹ́kọ̀ọ́ sọ. Táwọn ọ̀rẹ́ pé báà náà ṣe ń jáde Tinubu là ń sọ pa ìnáwó àti máa gbowó náà. Ṣùgbọ́n àwọn ò kí ẹ̀ nípa ẹ̀. Ohun tó lúwa náà wà làwà ń sọ. Mi ò bẹ̀rù ẹni tí mo fẹ́ jí iṣẹ́ fún, ṣùgbọ́n ẹni tó ní ẹ̀mí mi, ẹni tó ní ayé mi, ẹni tó ní ọkàn mi, ẹni tó ní omi ara mi, tí a ń pè ní Ọlọ́run, òun lèmi bẹ̀rù. Gbogbo yín pátá ẹ wá ń bẹ̀rù ẹni tí ẹ fẹ́ jíṣẹ́ fún, ẹ ti gbà ẹ ń bẹ̀rù tí ẹ fẹ́ jíṣẹ́ fún, ẹ ò bẹ̀rù Ọlọ́run tó dá yín, ẹ ò bẹ̀rù wípé ní ọjọ́ kan iṣu máa sunlẹ̀ lẹ́yìn àsùnṣìjẹ yín, ìjọ́ kan ẹ máa fi ayé sílẹ̀, ẹ máa lọ sọ́run. Lọ bèrè lọ́wọ́ ọmọ òkè ní oníbi tó kú sí o pé báwo lọ́run ṣe rí o. Jẹ́ kí n sọ fún Àfikẹ́ change, but ẹ bá dé change ẹ jẹ́ ká máa wòran. Ṣùgbọ́n àwa ti rí, mo dẹ̀ ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá, àwọn yìí ò ń ṣẹni tẹ́ ẹ lè gbára lé. Kò sólórin gospel fake ní gbogbo wọn. Tó bá pín olórin gospel wà ní, I know that God will be speaking to them concerning this Yoruba nation. We are suffering. Forget about it. All we need is Yoruba nation. I know God will be administer to you people, but the only thing is that you fear the person you want to drop it to, because ẹ̀ ń dowó lọ́wọ́ wọn, àwọn náà lẹ́ ń kọrin fún, àwọn náà lẹ́ ń bá ṣe, àwọn náà lẹ́ ń pè. Ẹ bá ní ẹ nídìí mọ́tò, owó tèmi àti tẹ̀yìn tẹ̀ ń tẹ́tí dọ́mi yìí tó jẹ́ ọmọ Yorùbá gidi, owó wa ló fi ń ra mọ́tò fún wọn, owó wa ló fi ń ra ilé fún wọn. Wọn ò mọ̀ bébí ń pa wá, wọn ò mọ̀ bóyá ayé àwọn tí wọ́n ń wo fídíò wọn ayé wọn ti bàjẹ́. Iye tí náà ẹ̀yin tẹ́ ń wo fídíò wọn náà ẹ tún máa lọ máa fowó ra kásẹ̀tì wọn. Ẹ̀yin tẹ́ bí ń pa tẹ́tẹ́ mú ìwà yìí àti kékeré ni mi ò mọ bọ́ọ̀lù ọ̀hún ṣe dá ayé mi kì í wo bọ́ọ̀lù. Tẹ́tọ́ àwọn èèyàn bá dé tó bá ní Ronaldo ọmọ mi ò gbá bọ́ọ̀lù dáadáa léni, ọmọ mi fuck up léni, wo bá ọmọ mi ṣe gbá bọ́ọ̀lù léni, wọ́n ní òṣìwò lẹ wá kó bára yín báyìí. Ọmọ tó ń sọ yìí nígbà tó play game ìtàlẹ́ yìí tán ó ní iye owó téyìnbó máa fún, ìwọ́dẹ̀ ń ṣòṣì bíbà. Jẹ́ kí n sọ fún yín, until tí ẹ bá ronú bí èmi náà ṣe ronú yìí, I don't care about people. Bóyá òun move forward ìwọ kọ́ lè kó sí ọtọ́ kò mí pẹ̀lú ẹ. Tèmi ni wípé mo wà concern nípa wípé báwo ni dodo wa ṣe fẹ́ wà òkè. Àwọn yìí wà concern nípa ẹ o, ẹ lọ gbàgbé ẹ. Ìwọ Adébóyè, Olúwa ní kí n sọ fún ẹ. This is what God asked me to tell you. Adébóyè, this is the second time. This is the second one God asked me to tell you. If you like, you hear. If you don't like, don't hear, because I write it down here. Go and tell Buhari in public, not in inside. Go to public. That is what God said. Go in public and tell that man in Aso Rock, that you are calling Buhari and you know that it's not Buhari. Go and tell that man that let my people go. God asked you to tell him that way in public. Lọ sọ fún ìwọ náà mọ̀ pé ti sọ nínú fídíò mi kan rí ó ti pẹ́ tí Olúwa ń sọ fún mi wípé sẹ́ bí ọ̀rọ̀ ìlú yìí ṣe rí, ibi tí ìlú yìí dé sẹ́ ìwọ Adébóyè mọ̀ nípa ẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n fi tán sọ fún ẹ. The vice president ń sọ fún ẹ ní gbogbo ìgbà, ó mọ̀ nípa ẹ̀, ó mọ̀ nípa wípé ó mọ̀ wípé ó tí ì jẹ̀yà wàláì. Olúwa ní kí n sọ fún ẹ pé èyí tó kọ̀ ṣẹlẹ̀ sí èyí kékeré ni, àfi kó tètè gbọ́.
ẹ ò ní gbà mí gbọ́ nítorí pé mi kì í ṣe wòlíì àgbà. Kí ni mo jẹ́? Mo ní irun dàda lórí, babaláwo ni mí, kìíní kan. Ẹ ò lè gbà mí gbọ́. Ohun tí mò ń sọ nìyẹn tí ìyẹn fi ṣẹlẹ̀. Pé mi ò ti sọ nípa ọ̀rọ̀ ọmọ. Gbogbo yín lẹ máa padà máa bí ọmọ yín sìn, ẹ máa gbégbì lójú ẹ̀mí yín. Ṣé mi ò ti sọ nípa ẹ̀? Mo ti sọ nípa ẹ̀. So therefore, tètè lọ ṣiṣẹ́ lé. Olúwa ní kí n sọ fún ẹ kó jáde lọ báyìí, kó lọ sọ fún wípé kó jẹ́ káwọn ènìyàn ń lọ. Tó bá wá lóhùn ò gbà, ìjà nìyẹn. Definitely you need to fight them. You are a man of God. Ìgbà tí Fáráò náà lọ bá tó láwọn ò gbà, kí ni Fáráò ṣe? Ìjà bẹ̀rẹ̀ nìyẹn. You can't silent. O lè máa parọ́ fún wa pé Olúwa ní kó silent. Ta lọ́lọ́run pè tó ń silent? No one God called that will silent. If God really call you, you will never be silent, because God is justice, and whosoever follow justice can never silent. When you see what is wrong, you will say it. Enough of suffering. We can't continue to suffer. You cannot be okay, see, ṣé 1 million to 1 billion tó bèrè ṣó tó ẹ̀mí ọmọ ẹ̀ tó kú. Tètè lọ mójútó ohun tí mo sọ yìí. Jáde, ó mọ̀ pa wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kó o tètè jáde kíákíá kó o lọ sọ fún wọn. Ó mọ̀ nípa wàhálà tó ń ṣẹlẹ̀. Ó mọ̀ nípa bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí. Ó du ọ̀rọ̀ Nàìjíríà ló wà lọ́wọ́ ẹ̀. Adébóyè, tètè jáde kó tó ju báyìí lọ. Dodo tó ń dùn ẹnu lọ́lọ́run ló máa bàjẹ́ fún wọn. Ìwọ lọ kọ sílẹ̀. This is social media. My name is Prophet Baba Confirm JP. God bless you. Continue sharing it. Ẹ jẹ́ kí n sọ fún yín, enough is enough. All we need, it is to divide this country. Àwa ò bẹ́nikẹ́ni jà. But we are saying the truth of what we see. All we need is to divide this country. Let Igbo go on their own way. Let Yoruba go on their own way. Let Hausa go on their own way. Then you will see peace all over, everywhere. God bless you. We can't continue to be suffering. Àwa ò jẹun jẹ báyìí. Ọ̀pọ̀ ni kò jẹun jẹ látọ̀ọ́rọ̀. Ṣùgbọ́n yìí jẹun jẹ kì í ṣe 1,000 lẹ́nà. You spend 1 million at a time lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni àwọn kan ò rí oúnjẹ jẹ. Ẹ bẹ̀rù Ọlọ́run. Kò sí bẹ́ẹ̀ ṣe léṣe sẹ́ẹ̀. Tí ẹ bá ti ní ẹ ò ní bẹ̀rù Ọlọ́run, ẹ máa sin ọmọ.